gbogbo ẹ̀yin láńlọ́dùn àti láńlẹ́dì tẹ́ wà lórí ìkànnì yìí ẹ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní. gbogbo ẹ̀yin ayálégbé náà tẹ́ wà lórí ìkànnì yìí ẹ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní. àní ẹ bá ń ṣìpẹ̀ fún Gàfárì, ẹ bá ń pẹ̀tù sínú fún Gàfárì. ayálégbé ni Gàfárì, àmọ́ Gàfárì ń lérí tantantan. ó ní nínú ọdún yìí òun gbọ́dọ̀ fún ìyàwó bàbá onílé tòun lóyún. tóun bá fún un lóyún òun gbọ́dọ̀ bálé ọba rẹ̀ jẹ́. ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ láàrin Gàfárì àtìyàwó bàbá onílé rẹ̀. ẹ tún gbọ́ wìrìwìrì lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. ẹ kú ilé là ń kára lé, ẹ kábọ̀ là ń kèrò ọ̀nà. wọ́n ní bá a bá déwájú ilé baálé ilé là ń kí elégbèje àdó, bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òdì, ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. ìfẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ètò ọlọ́kan ìjọ̀kan lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV yìí àti orí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún. ọba mi elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún, ẹ bá ń ṣàmì àdúrà. orúkọ mi ò tí ì yí padà, Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa gangan lọmọ oníjà kòmánà. Àjàní mògún ni mí, ará àjámọ̀, àwa lọmọ ipò ń pọ̀ ruru, àjà ń rọ̀ ṣẹ̀. à ń torí àjájà Àjàní ta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọn bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Gàfárì ń lérí tantantan, ó ní àfi kóun fún ìyàwó bàbá onílé tòun lóyún nínú ọdún tá a wà yìí. kí ló ṣẹlẹ̀ láàrin wọn? mò ń bọ̀ mí ti dé. àní géńdé ọlọ́run ní Gàfárì kò tí ì níyàwó nílé, ṣùgbọ́n kò gbé pẹ̀lú àwọn òbí rẹ̀. iṣẹ́ ajé ló gbé e délùú Kòtọ̀nù. ìyàrá kan ọ̀dẹ̀dẹ̀, ṣé unsham salon lẹ máa ń pè é? rúmà ń palọ̀, ṣé bẹ́ẹ̀ lẹ́yìn máa ń pè lọ́dọ̀ tiyín? òun ni Gàfárì gbà nílùú Kòtọ̀nù, tí sì ń máléjì rẹ̀ ti ń forí pamọ́ sí tó bá ti tibi iṣẹ́ rẹ̀ dé. kí ló wá so Gàfárì àtìyàwó kékeré bàbá onílé rẹ̀ pọ̀? mò ń bọ̀ mí tí ì dé. àní àdúgbò kan tá a forúkọ bò láṣìírí nílùú Kòtọ̀nù ń bí, òun ni Gàfárì gbalé sí ti ń gbé bẹ̀. nínú ilé tí Gàfárì ń gbé yìí, bàbá onílé wọn ó ní ìyàwó kékeré kan. ẹ̀yin náà ti mọ̀, tá a bá ń sọ̀rọ̀ ìyàwó kékeré, bóyá ọkọ yìí ti fẹ́ ìyàwó bíi 2-3 síbì kan tán ti ń bímọ fún un, kó wá fẹ́ kékeré kan pamọ́ síbì kan, àbí kó wá fẹ́ kékeré kan kó gbé síbòmíì. bẹ́ẹ̀ ni ọmọbìnrin tí Gàfárì ń bá ta kàngbà yìí, bẹ́ẹ̀ ló ṣe jẹ́ sí bàbá onílé yìí. bàbá onílé yìí ó wá ìyàrá kan fún ìyàwó kékeré rẹ̀ yìí tí ń gbé pẹ̀lú àwọn lòkàtẹ́, ṣé mẹ̀háyà lẹ mọ́ ń pè bẹ́ẹ̀. ìyẹn já sí pé ìyàwó kékeré yìí ń gbé pẹ̀lú àwọn ayálégbé lọ́dọ̀ ọkọ rẹ̀ nínú ilé ọkọ rẹ̀. ó ti yé yín, ẹ má fi ṣèbínú tí àgbékalẹ̀ náà ò bá dára. ẹ̀yin náà ti mọ̀ àtàmọ̀ ọ̀rọ̀ òkèrè tí ò bá lẹ́kàn á sì dé. ìṣòro tó wá wà láàrin Gàfárì àti ìyàwó kékeré yìí, ẹ ti ẹ̀ jẹ́ kí n fún ìyàwó kékeré yìí lórúkọ kan. ẹ jẹ́ n fún ìyàwó kékeré yìí lórúkọ Rèbékà. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí tẹ́ ń jẹ́ Rèbékà, ẹ má fi ṣèbínú o, kí ọ̀rọ̀ yìí kó lè dùn sọ lẹ́nu mi ni. Gàfárì àti Rèbékà, ìṣòro tí ń bẹ láàrin wọn ni pé gbogbo ìgbà ni Rèbékà máa bá Gàfárì ń pè bọ̀dá Gàfá, ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo ń sọ o, bọ̀dá Gàfá. bọ̀dá Gàfá, ẹ yá ní pọ̀tábù yín, ẹ yá mi ní fóònù yín kí n tiẹ̀ fi pèèyàn kan, mo fẹ́ pèèyàn. Gàfárì a sì gbé pọ̀tábù rẹ̀, a gbé fún Rèbékà ìyàwó kékeré yìí. Rèbékà bá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Gàfárì, yóò pèèyàn lérí rẹ̀. kódà gan tó bá fẹ́ pèèyàn, Gàfárì á ní kì í ṣe ń pé bóyá hello mọ́mì àbí hello dádì àbí hello ẹ̀gbọ́n, ẹ pè mí padà. ó ní ti Rèbékà ò rí bẹ́ẹ̀ rárá. tó bá ti pè báyìí, yóò mọ sọ̀rọ̀ lọ kúrúrú pẹ̀lú ẹni tó bá pè ní, kò tiẹ̀ rántí ń pé òun yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́ ni. kódà gan Gàfárì ní ìgbà míì, gbogbo kìrèdì, gbogbo káàdì ìpè tó bá ń bẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun, Rèbékà ti lo gbogbo rẹ̀ tán. yóò wá dá a padà nígbà, bọ̀dá Gàfá, mo mọ̀ ti parí kìrèdì yìí. Gàfárì ní òun a sì mọ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ipe kò ṣe nǹkan kan. kí ló wá ṣẹlẹ̀ tí Gàfárì fi ń lérí tantantan yín pé àfi kóun gbé Ballon d'Or fún Rèbékà nínú ọdún tá a wà yìí?
mo ní ẹ gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní gbogbo ẹ̀yin láńlọ́ọ̀dùn àní ṣe ti ń bẹ́ ń tòsí gbogbo ẹ̀yin láńlẹ́dì náà ṣẹ́yìn náà ti ń bẹ́ ń tòsí ẹ fetí gbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní ẹ̀yin ayálégbé náà ṣẹ́yìn náà ti ń bẹ́ ń tòsí ẹ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní. èyí tó wá ṣe èmi ní kàyéfì níbẹ̀ ni pé Gàfárì ń sọ yín pé Rebecca yìí níbi tọ́rọ̀ rẹ̀ burú dé ó tún ṣí WhatsApp ṣe ti mà ó tún ṣí WhatsApp rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun. ẹ̀yin náà mọ̀ yín pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan wà tó ṣe ń pè èèyàn lè ṣí WhatsApp bíi 3-4 sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan náà. ó ní yàtọ̀ sí WhatsApp tòun gan lára Rebecca tó fi nọ́mbà rẹ̀ ṣí WhatsApp tiẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun. mo ní kí ló dé Rebecca ò ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni. ó ní Rebecca kúkú ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ taná sọ́bẹ̀ ni. ṣé ẹ mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ń pè ní taná sọ́bẹ̀? tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ taná sọ́bẹ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí èyí tí mo mú dání yìí ṣé ti rí ẹ̀yin náà ti rí náà yín rẹ̀ taná sọ́bẹ̀ òun lélẹ́yìí. ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ taná sọ́bẹ̀ tí ń bẹ lọ́wọ́ Rebecca rèé ìdí rèé tí ò fi lè ṣí WhatsApp sórí rẹ̀. mo wá ní kí ló dé tí ọkọ rẹ̀ tí ń jẹ́ bàbá onílé yín kò ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gidi sí i lọ́wọ́ kó lè ṣí WhatsApp sórí rẹ̀. ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ọkọ rẹ̀ rà fún un ìdí àrò ló wà tó ti ṣubú sínú omi ọbẹ̀ lórí iná. mo ní bí àwọn obìnrin ṣe máa ń rí nìyẹn àwọn obìnrin wọn ò lè lo pọ̀táàbù kẹfọ́dún kan ó gbà ń gbó ṣubú sínú omi ẹ̀kọ àbó ṣubú sínú omi ọbẹ̀ àbó ṣubú sínú omi ògì. ó ní ìdí rèé tó fi já sí pé pọ̀táàbù tẹná sọ́bẹ̀ òun ló kù lọ́wọ́ Rebecca. Gàfárì ń jẹ́ kí n mọ̀ yín pé kódà tóun bá ti lọ láàárọ̀ láti lọ ṣiṣẹ́ títí tóun bá wọlé ní nǹkan aago 9 alẹ́ èyí tóun ó fi wá nǹkan jẹ kóun dùbúlẹ̀ ṣàdédé lòun ó gbọ́ kọkọkọ lẹ́nu ilẹ̀kùn tatúnù ó ní àbùdá Gàfá èmi ni o ẹ̀yin tánú èmi àǹtí Rèbé ni àǹtí Rebecca kí lẹ fẹ́ ẹ̀yà mi ní ànsẹ̀tì mo fẹ́ wo àwọn mẹ́sẹ̀jì kan tó wọlé fún mi lórí WhatsApp. ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rí Gàfárì nínú ó bí òun títí ṣùgbọ́n òun ó ṣílẹ̀kùn tóun bá ṣílẹ̀kùn òun ó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun sí i lọ́wọ́ tó bá gbé e lọ báyìí ìgbà míì ó lè mọ́ lọ ó lè jẹ́ ìyàrá àgbàlejò tòun bẹ̀ náà ni ó jókòó sí tí ó tan dátà tòun ṣé dátà lẹ mọ́ ń pè é tí ó tan kọ̀nẹ̀síọ̀n tòun kalẹ̀ gbogbo dátà tóun ní àwọn mẹ́sẹ̀jì ó kàn mọ́ wọlé gbàràgbàràgbàrà sórí WhatsApp rẹ̀ tó ṣí sérí ansẹ̀tì tòun ni. ọ̀rọ̀ yìí jẹ́ ìbànújẹ́ fún òun. ó ní gbogbo dátà tòun tí Rebecca ń lò láàrin oṣù kan ó fẹ́ tó 1/3 owó ilé tóun san fún ọkọ rẹ̀. ẹ̀yin náà ti rí nǹkan tí ń ṣẹlẹ̀. mo ní kí ló dé tí wọ́n ò sọ fún bàbá onílé yín pé ìyàwó kékeré rẹ̀ ń dà ẹ́ láàmú. ẹ gbọ́ ìṣe ó ní Gàfárì fún mi. mò ń bọ̀ ẹjá Fèyíkọ́gbọ́n ká fi ṣàwòṣe. Gàfárì ní òun ò lè sọ nǹkan kan fún bàbá onílé tòun torí pé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun yìí gan-an níyàwó rẹ̀ ti ń pè é òun gan sì mọ̀ yí pé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun níyàwó tòun gbà fi pe òun kí lòun tún fẹ́ sọ fún bàbá onílé tòun fún. mo ní ń pe ọkọ rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀ ní ọkọ rẹ̀ náà ò sì complain ètún sọ̀rọ̀ fún ọkọ rẹ̀ lórí WhatsApp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀ ní ọkọ rẹ̀ náà kò tún complain kó tiẹ̀ wá nǹkan ṣe sí i. dájúdájú bàbá onílé rẹ̀ ń finá sórí òrùlé sùn lóòótọ́. ẹ̀yin aráalé ibi tọ́rọ̀ dé dúró yìí Gàfárì ní ìyàwó yìí ìyẹn Rebecca yìí ọ̀dọ̀ tòun ni mo wá najú nísìn láti lè mọ tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun kódà ó ní àìsùn ọdún tá a ṣe wá lọ ọ̀dọ̀ tòun ló dùbúlẹ̀ sí gbalaja títí àfiwọnú ọdún tuntun yìí bí ṣe ń ṣe WhatsApp bẹ́ẹ̀ ní ṣe Messenger torí gbogbo rẹ̀ ló ṣí sí rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tòun. ọ̀rọ̀ yìí ń jẹ́ ìbànújẹ́ fóun torí pé gbogbo dátà tòun ni Rebecca máa lò dànù kí wàhálà tòun má bàa já sásán kóun má bàa tún gbé eléyìí wọnú ọdún tuntun yìí lásán ìdí rèé tóun fi ń lérí tàntàntàn yín pé àníṣe
Rebecca mo gbọ́dọ̀ bóṣù rẹ̀ jẹ́ àníṣe Rebecca bó bá yẹ kí n fún ní Ballon d'Or nínú ọdún yìí mo gbọ́dọ̀ gbé Ballon d'Or fún náà ní ṣá mo fẹ́ gbẹ̀san mi lára rẹ̀ mi ì fẹ́ kó jẹ mí gbé ìlérí tí Gàfárì ń rélé yìí ẹ̀yin ará létí wà létí gbọ́ ẹgbọ́n náà tí Gàfárì bá gbé Ballon d'Or fún Rebecca ṣó jẹ̀bi ni tí Gàfárì bá bóṣù Rebecca jẹ́ ṣó jẹ̀bi ni èmi ti bẹ̀bẹ̀ fún Gàfárì ń gbé má jẹ iṣu oníṣu o torí àmọ́rú èèyàn tí bàbá onílé rẹ jẹ́ má lọ tọ́ iṣu oníṣu o kó má lọ jó ẹ lẹ́nu Gàfárì ò fẹ́ ṣàṣedànù nínú 2023 ó ní àkókò ti tó láti kéré oko tòun ẹgbọ́n náà ṣé Gàfárì jẹ̀bi ni àbójàre gbogbo ẹ̀yin ìyàwó ilé náà tó ṣe ń gbé kò sí ẹni tẹ́ ẹ̀ lè yá nǹkan lọ́wọ́ rẹ̀ kò sí bọ̀dá tẹ́ ẹ̀ lè yá nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn ìyàwó ilé mi wà kódà gan tán bá rí bọ̀dá tí ń lọ lójú títì wọn ò kọ̀ọ̀kan mọ́ sàn gbé ẹ yá mi ní fóònù yìí mo fẹ́ gbọ́kọ mi ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ ṣọ́ra inú ọdún tuntun láwà yìí gbogbo ẹ̀yin ayálégbé náà tó ṣe ń gbé kò sí ohun tẹ́ ẹ̀ lè tọrọ lágbolé ẹ ṣọ́ra o pàápàá jùlọ ẹ̀yin obìnrin tẹ́ ń tọrọ nǹkan lọ́dọ̀ àwọn ọkùnrin ẹ̀yin obìnrin tẹ́ ń yá nǹkan lọ́dọ̀ àwọn ọkùnrin mo fẹ́ kẹ́ ẹ rántí yín pé gbogbo àwọn ọkùnrin àárí bákan náà o ẹnìkan ti sọ fún mi ó láwọn ọkùnrin ò lè ṣorí ọ̀fẹ́ pàápàá jùlọ ọkùnrin ò lè ṣorí ọ̀fẹ́ fóbìnrin ọkùnrin kan bá ṣorí ọ̀fẹ́ fóbìnrin yóò ní nǹkan tó fẹ́ gbà ń bẹ̀ ẹgbọ́n kí ló fẹ́ gbà ń bẹ̀ ẹ̀yin náà mọ̀ gbé yẹ̀wò lọ́dọ̀ yín lọ́hùn-ún gbogbo ẹ̀yin bàbá onílé gbogbo ẹ̀yin bàbá náà ẹ tọ́jú àwọn ìyàwó yín o fóònù ò sí lérí nǹkan kan mọ́ nísìnyí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò sí lérí owó kan mọ́ nísìnyí ó ti di gbàǹjo ẹ rà á ránṣẹ́ sí ìyàwó yín kẹ́ ẹ lè mọ gbóhùn rẹ̀ ní gbogbo gbà ìyẹn tẹ́ ẹ bá sí nílé bí bẹ́ẹ̀ kọ́ tíyàwó yín bá ń lọ yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bọ̀dá Fàtáì bọ̀dá Kámílù ó ṣeé ṣe kó jẹ́ pé bọ̀dá Kámílù lè fẹ́ gba àmọ̀ràn mi fún yín lórí ètò lọ́jọ́ tèmi nìyẹn ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ṣé Gàfárì ṣé tó bá gbé Ballon d'Or fún Rebecca ìyàwó bàbá onílé rẹ̀ ṣó jẹ̀bi àbójàre ṣé kó fún àbí kó má fún ohun tẹ́ ẹ fẹ́ bá mi dá sí lórí WhatsApp lórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA kò jù bẹ́ẹ̀ náà lọ +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa wo ibi pupa tí wọ́n kọ sàbọ̀dé sí nísàlẹ̀ yìí tó bá tún kù ní pupa ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nìyẹn ẹ tẹ̀ ẹ́ kó di funfun ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí mo ní orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe kò sí fún ìbàjẹ́ ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan àmọ̀ràn ọlọ́kanòjọ̀kan àwọn ìpolówó ọjà gbogbo ẹ̀ náà láàmú gbéyàwó lórí ìkànnì yìí bóyá ẹ bá fẹ́ kí ayé ó mọ iṣẹ́ tẹ̀ ń ṣe àbí ẹ fẹ́ kí ayé ó mọ ọjà tẹ́ ń tà ẹ kàn sí ohun ìfẹ́ SOMIDA ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́fi tiyín kẹ́fi gbé tiwa náà lárugẹ torí gbogbo àgbáyé ni wọ́n ń wò wá báyìí ẹ ṣeun púpọ̀ ẹyẹ agbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mi máa fi eléyìí ṣe lọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mà wá ẹ̀yin ní mà bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà o ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tátùmọ̀ pàdé mi ò fi sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.